nǹkan méjì ká fi ṣẹ̀yìn ẹ má bínú àbọ̀ pa ṣẹ̀yìn dájú. Ẹ má bínú o. Ẹ má bínú ìdájú wa. Bàbá mi má má bínú sí mi o. Ẹ má bínú. Bàbá lẹ́kìtì, bàbá mi Akintoye, bàbá mi ẹ má mọ̀ bínú o, bàbá mi lẹ́kìtì ẹ jọ̀ọ́ o. Ẹ̀rù dúpẹ́ máa bà mí o. All over the world lórí ọ̀rọ̀ Yorùbá nation mo bẹ̀ yín. Mo fi Elédùmarè tó ní ayé àtọ̀run mo tó fi bẹ̀ yín. Mo fi ẹlẹ́dàá yín mo fi bẹ̀ yín. Mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín, ọkọ yín, gbogbo ìran yín mo fi bẹ̀ yín. Ẹ dákun ẹ ṣàforíjì fún mi o. Ẹ ṣàforíjì fún gbogbo wa níṣẹ́ yìí o. Ẹ ṣàforíjì fún gbogbo wa ní orí ìkànnì yìí o. Ojú ti ṣí o. Àti wá rí wípé dájúdájú wípé. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo kí yín pé kó oríire lẹ́ni o. Mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá pátápátá. Ohun tí mo fẹ́ sọ rèé, àdúrà tí èmi ọmọ gbà fún gbogbo ojúlówó ọmọ Yorùbá ni pé ìgbésẹ̀ tí ọ̀tá yín máa gbé, tí ọ̀tá yín máa fi ṣiṣẹ́, tí omi máa fi tẹ́lẹ̀yìn ọ̀tá yín, Ọlọ́run á máa mú kí ọ̀tá yín gbé. Lẹ́nu ọdún yìí, ṣé ẹ rí September United Nations ó expose to so many things. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ fún wa tẹ́lẹ̀ pé Dúpẹ́ Onítìrí sọ pé ó ti gbàwé? Rìkọ́ọ̀dù kan bàbá mi sẹ́ndì ẹ̀sìn mi lẹ́nìí níbi tí Dúpẹ́ Onítìrí ti sọ pé òun ò gbàwé kankan o. Ìyẹn ni mo sì ń rò lọ́wọ́ pé mo fẹ́ gbẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ kí n pe fáwọn èèyàn. Kẹ́ ẹ lè rí wípé yes lótìtọ́ àti lódodo Ọlọ́run ń ṣiṣẹ́ lọ lọ́wọ́. Ìgbà tí Dúpẹ́ Onítìrí máa para wọn Fálétí Steve jáde síta ó lóun lọ sí United Nations. Ìyẹn la sì ń gbọ́ lọ́wọ́ tí kò ìkí gbó bí ẹni gbó ẹ̀yìn oko, tí kò ìkí ná tó gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ pé irọ́ ni wọ́n pa o, kò sí nítorí bẹ́ẹ̀ wọ́n lọ́bẹ̀ o, tí kò ìkí gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Látúrí tó gbé kangaroo rally síta wọ́n dẹ̀ ní ká má ṣe rally mọ́. Àṣẹ ó ti sọ fún Seoyekoribe rí wípé rally ò ní ìdì mọ́. Seoyekoribe la ò lé ní o. Seoyekoribe bẹ bàbá Akintoye níbi tí ẹ̀rù Ọlọ́run ti bà mí. Ṣé rí ní ìkórìtà tá a dé yìí ẹja forí jì ara wa o, torí ní Bíbélì wípé tó wọ Ọlọ́run bá sàmì ẹ̀ṣẹ̀ oníta ló lè dúró. Ẹni tí òye rẹ̀ bá ti ṣí tó ṣàkólọ tó padà wálé, let us welcome him ká lè mọ̀ pé agbo wa kún ní ìkànnì wa tẹ́lẹ̀ àjọ ń ṣe papọ̀ ní ọmọ burúkú Onítìrí yẹ Lúsífẹ́rì tó wọ àárín wa, Jésíbẹ́lì tó wọ àárín wa lọ́dá fọ́pọ̀ mọ́yọ̀lẹ̀ lọ́dá rúkúdù lẹ̀, òun ló dáadáa lẹ̀. Seoyekoribe ti lahùn lẹ́ni nígbà tó di tó ṣe rálì ẹlẹ́ni mẹ́jọ, ṣé mẹ́jọ ni àbí méje, pé ha gbóníbọ́lọ́nu bá ti pọ̀tá ẹni wọn ni kò lè pani mọ́. Ó yẹ ká kíra wa kú oríire gbogbo ẹ̀yin Yorùbá World Media. Yorùbá kí ló ti ń pè wọ́n pé orúkọ wọn náà pé Yorùbá World Media, yẹ̀yẹ́ media, yẹ̀yẹ́ media, yẹ̀yẹ́ yìí di ayẹyẹ lẹ́nìí. Yorùbá World Media tó ń pè ní yẹ̀yẹ́ media, yẹ̀yẹ́ yìí ti di ayẹyẹ lẹ́nìí. Gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ wà nínú Yorùbá World Media mo kí yín pé ẹ kú oríire. Yẹ̀yẹ́ yín ó di ayẹyẹ lẹ́nìí. Ìṣọ́dà òdodo ojú ọ̀nà lẹ́wà. Ohun gbogbo tó tẹnu yín jáde ọ̀rọ̀ ní ẹ̀yin gangan lẹ dúró nínú ọ̀nà tí ọmọ Yorùbá yóò fi bọ́kò lóko ẹrú. Lónìí bàbá Akintoye iná mọ́ bàbá Akintoye mọ́. Bàbá Akintoye ti di bàbá gbogbo wa. Lónìí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣàtúngbè ní Sunday Kútọ́nù is no more Sunday Kútọ́nù. Is now a chief olóore wa to be sincere to ourselves. Ẹni pé mo ṣe program kan ní ọwọ́ òfẹ́ lẹ́gbọ́gì yẹ mo mú fóònù mi lọ síbi tí mo ti ṣàjẹ́ mo wá sùn pé kí n tiẹ̀ sùn díẹ̀ pẹ̀lú gbogbo làálàá tó lù àìtì ẹ̀ ń bá káàkiri gbogbo orílẹ̀-èdè. Ìgbà tí máa wọrí fóònù mi mo ti rí bàbá mi Májàsọ́lá tí ó máa dà fún lójoojúmọ́ Ọlọ́run yìí máa jà fún. Ìgbà tí Awólọ́wọ̀ tó wà lẹ́wọ̀n gbogbo àwọn tó dìtì Awólọ́wọ̀ pátá ìgbà tí Awólọ́wọ̀ máa jáde kò bá kankan wọn láyé bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe fún olóyè Ṣìfẹ́ Ìgbòho gbogbo ẹni tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá yín
tó nítorí pé bí ẹ ṣe dúró tẹ̀ ń gbé ọmọ Yorùbá lẹ́yìn ó mú yín lọ́tà ẹ̀ ní dé bá gbogbo wọn láṣẹ Olódùmarè bí ó ṣe máa rí nìyẹn àṣẹ ọ̀run gùn. Ìgbà tí máa wo kíní yẹn mo wá rí ṣé mò ń lálàá ni mo bá pé bàbá ìkan bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní sí ni ìbò lẹ́tí rí wọ́n ní bàbá Èkìtì báwọn náà ṣe rí nìyẹn wọ́n ní látàyé àti lọ́run àwọn yọ́nú sí Seoyekoribe láyé àti ní ọ̀run àwọn yọ́nú sí Seoyekoribe wọ́n ní láyé àti lọ́run àwọn yọ́nú sí kò yí tẹ́lẹ̀ ni ó dẹ̀ ti wá yé báyìí mo wá ní bàbá Èkìtì ń táwọn fẹ́ nìyẹn wọ́n ní tí n bá lórí ọ̀fẹ́ kí n pè sórí prógrámù ẹ̀ kí n sọ pé láìpẹ́ láì jìnnà anytime àwọn dẹ̀ máa wá sórí prógrámù ẹ̀ sórí prógrámù Seoyekoribe yẹn mo wá ní àbí mò ń lálàá ni mo ní bàbá mi ò tí ì gbà mo wá bẹ̀rẹ̀ sí ń wá lórí Facebook ni mo bá Seoyekoribe pàdé gààyè lèmi náà bá pè wọlé lóòótọ́ ẹni bá wà débẹ̀ ló lè sọ ló bá bú sẹ́kún pé ọmọ burúkú bútúbà ìtú yẹ ti mú kó ń kọlu ẹni tí ò yẹ kó ń kọlu ṣé kò tọpẹ́ ni ó tọpẹ́ ẹ̀ àwọn tó fẹ́ daṣẹ́ bàbá Akintoye nù tọ́lọ́mù ò gbà fún wọn àwọn tó fẹ́ daṣẹ́ olóyè Ṣifṣẹ́dẹ̀ Ọmọdéyẹmọ Ìgbòho nù tọ́lọ́mù ò gbà fún wọn tó jẹ́ wípé lára àwọn tá a jọ pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation I could remember nígbà tí mo wà ní Kútọ́nù tí mo travel out mo ti sọ fún yín pé international man náà lèmi náà tí mo travel out lọ sí Kútọ́nù dẹ́tẹ̀ àìkọ́ Seoyekoribe kó bá olóyè Ìgbòho sọ̀rọ̀ ẹ wá wo ayọ̀ tó sọ̀kalẹ̀ sọ́kẹ̀ ní ọjọ́ yẹn bàbá Èkìtì irọ́ lẹ́ ń pa olóyè Ìgbòho rẹ̀ tí mo gbé fóun fún tó gbọ́ ohun olóyè Ìgbòho ó pariwo lọ ní sọ́dílé nígbà tí 2x2 dé ó dẹ̀ mú ìpínyà wá sí àárín wa ó sọ gbogbo wa di ọ̀tá ara wa torí pé ó ní admission ṣùgbọ́n Ọlọ́run bàjẹ́ Ọlọ́run fagilé iṣẹ́ Dúpẹ́ Onítìrí Dúpẹ́ Onítìrí dẹ̀ sì máa kabukù bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè olóyè ní kí pé mo dẹ̀ pé Seoyekoribe you are welcome back bí ọmọ onínàkúnà tó ṣàkólọ òye yín ni òye dẹ̀ ti ń yé yín Yorùbá wípé ojú làgbà ń yá àgbà yíyá nù àwọn kan wà tọ́lọ́run fún wọn ní ìmọ̀ àti òye tẹ́lẹ́gbẹ́já bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi tó ń bọ̀rọ̀ lọ ibi tó máa yọrí ọ̀rọ̀ sí Ọlọ́run fún àwọn kan lórí ọ̀fẹ́ pé ìgbésẹ̀ tẹ́lẹ̀ ìgbé yìí ìgbésẹ̀ ajẹnilẹ́sẹ̀ ni owú lélẹ́yìí wá jẹ ntọ́dá lélẹ́yìí wá bàjẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní imú lóníkà ní òjá gbóhùn aṣẹ́bì tó bá jẹ́ pé imú níkà ní ọmọ lókà ní ìbá tí kọ́kọ́ lè dànù bẹ́ẹ̀ ni that is why I say congratulations to all the Yorubas gbogbo ìgbésẹ̀ tí Dúpẹ́ Onítìrí ń gbé Ọlọ́run fi ń yẹ̀yẹ́ ẹ̀ ni Ọlọ́run fi ń yẹ̀yẹ́ ẹ̀ ni o mo fẹ́ play àwọn akẹ́kọ̀ọ́ fún yín. gbé dání ni ṣùgbọ́n àgbàdà ti rí adẹ̀tí disclaim adẹ̀tí tọmọ dáríjì tó bàbá náà dáríjì wa kọ́ náà Elédùmarè àti kọ́kọ́ tọmọ dáríjì lọ́wọ́ Elédùmarè kí Elédùmarè kó dáríjì wa kẹ́lẹ́dà wọn kó dáríjì wa kí bàbá náà jẹ́ kí everything kó máa wà transparent kó máa bí àwọn ọmọ Yorùbá ọmọ mi mọ́mí ẹ má tẹ̀jẹ́ ká àníkùkùté 2x2 tó ń gbowó lọ́wọ́lọ́wọ́ ojoojúmọ́ nígbà fi ń gbowó bàbá Akintoye má ti gbowó dídí oṣù kan délẹ̀ 2x2 má ti gbowó tó má ti lọ bí 5 months tó ti ń gbowó lójoojúmọ́ ayé bàbá Akintoye ká bá nínú Yorùbá nation tí Dúpẹ́ bá nínú Yorùbá nation kò tí gbowó lójoojúmọ́ fún dídí oṣù kan délẹ̀ bẹ́ẹ̀ ni ìyá mi bẹ́ẹ̀ ni màmá mi jáde ògbòmọ́ wọ́n mi ẹ ti ká gbé ṣẹ́ẹ̀dì ara wọn ẹ ti ká gbé gbogbo kan tí Dúpẹ́ ti ṣe ẹ ti ká gbé ti bàbá Akintoye yìí gbogbo aláwọ̀ ẹgbẹ́ Dúpẹ́ bá bẹ̀ èmi tí bàbá bí mi tí ìgbowó odidi ọ̀sẹ̀ kan péré lórí ìkànnì yìí bẹ́ẹ̀ wọ́n ti tí bàbá Akintoye gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa gbowó lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ ló dádì à ń gbọ́ yín sà ẹ má bínú gbogbo wa ń gbọ́ yín ẹ má bínú sí mi o bàbá mi mo tọrọ dárí díẹ̀ ṣe o. òun gbórílẹ̀-èdè bàbá wa ló gbẹ wá àwa dẹ̀ láìpẹ́ òtítọ́ àwa fẹ́ àwa ní di play business ipò òtítọ́ o ṣe pé kẹ́ máa sọ̀rọ̀ lẹ́yìn kẹ́ má lè sọ lójú wa nǹkan tẹ́ bá ń ṣe ló jẹ́ káwa fẹ́ mọ̀ ṣùgbọ́n ìgbà yẹn ìyá tó máa tù òkùté ó wọ àárín wa ó purọ́ fún wa Elédùmarè díẹ̀ di wa pé inú wa mọ́ àbí orílẹ̀-èdè bàbá wa Elédùmarè díẹ̀ di pé ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ nísìn títí la fi bẹ̀ pé kẹ́ má bínú àtẹ̀yìn abẹ́lẹ́dà yín àti Elédùmarè fi bẹ̀ yín Sunday
adéẹmọ mi lè forúkọ pè yín o torí ẹ máa jù mí lọ lọ́jọ́ orí mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọmọ aládìkún tó bá jẹ́ mo orúkọ ọmọ oríṣi ilé yín bá kí ìyẹn jọ nítorí Ọlọ́run ẹ má bínú o bàbá Akintoye ẹ má bínú bí bàbá lẹ jẹ́ fún gbogbo wa ṣùgbọ́n mo pé àwọn kan lè wà láàrin kọ́ máa kọ yín nípa púpọ̀ kọ́ má jẹ́ ká mọ nǹkan tó ń lọ gbogbo yẹn làwa ṣàpọ̀ tí ìyá tó bá ti fi wà rí wa tó fi wá parọ́ fún wa orílẹ̀-èdè bàbá wa ló ń gbẹ wá o nítorí ìyà ń jẹ àwọn èèyàn nílé ìyà ń jẹ àwọn ènìyàn ìtara pé ìyà ń jẹ àwọn ènìyàn ló gbé àwa jáde síta Elédùmarè dá àwa kan lẹ́dàá kan pé a máa tẹ̀yàn mọ́lẹ̀ ẹjọ́ bá àgbàdo àkàtọ́jú rẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti sọ pé òwò fẹ́ sóòótọ́ lọ fáwọn ọmọ Yorùbá a máa tẹ̀ mọ́lẹ̀ ni abẹ́rú alálẹ̀ torí alálẹ̀ gbogbo wa ọmọ Yorùbá ni wá àtẹ̀fọ́gbọ́n alálẹ̀ bẹ̀yìn àfi alálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀yìn kò sẹ́ tó gbàdúrà kó tọ́jú rẹ̀ mọ́lẹ̀ àwọn ọmọ ọkọ Yorùbá wá bẹ̀yìn ẹ má bínú à ń bẹ̀yìn o àwa sẹ́ bẹ̀yìn fún ìṣẹ́yẹ kó bẹ̀yìn ṣé yẹ kó yẹ lóbẹ̀ pé yẹ kó bíbẹ̀ à ń bẹ̀yìn lórúkọ Elédùmarè à ń fi gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá fi bẹ̀yìn à ń fi gbogbo ohun tí a fi ṣẹ̀yìn a fi bẹ̀yìn ṣe gbọ́ ẹjọ́ lórúkọ Elédùmarè ló ká ara ìyá tẹ̀ gbà wálé ayé nítorí obìnrin ni gbogbo wa gbogbo àwa tá a pò tá a wà lórí kan yìí tá a pọ̀ obìnrin ló pọ̀ jù láàrin wa abiyamọ dẹ̀ ní gbogbo wa abiyamọ ni wa ẹjọ́ ẹ má bínú abẹ̀yìn ni ẹ má bínú bàbá ẹ má bínú abẹ̀yìn ni ẹ má bínú orílẹ̀-èdè bàbá wa ló ń bẹ wá àwọn orílẹ̀-èdè bàbá mi ló ń bẹ bí orílẹ̀-èdè bàbá wa ló ń bẹ wá nínú sè orílẹ̀-èdè bàbá wa ló ń bẹ wá nínú iṣẹ́ ẹkún bíbẹ̀ nítorí pé nítorí àdìgbé àwa síbi àmọ́ràn pa tábà ní nǹkan tó ń pa bá a tù síta bẹ́ẹ̀ ni torí àwọn alálẹ̀ ló gbé wa síbí báyìí àwọn ló gbé wa síbí àwọn ló dẹ̀ tẹ̀ wá lẹ́yìn Elédùmarè ló gbé wa síbí báyìí ló tẹ̀lé wa lẹ́yìn oṣù nípa gbára wa la fi wà bíbà ṣùgbọ́n tábà ní nǹkan méjì ta fi ṣẹ̀yìn ẹ má bínú àbọ̀ pa ṣẹ̀yìn dájú wa ẹ má bínú ẹ dájú wa. má má bínú sí mi o ẹ má bínú. Oye bàbá lẹ́kìtì bàbá mi Akintoye bàbá mi ẹ má mọ̀ bínú o bàbá mi lẹ́kìtì ẹ jọ̀ọ́ o ẹ̀rù dúpẹ́ má bà mí o mo ráyé mo sáfáyé ìjẹta mo ní ìmẹ̀jẹ̀ bá bínú mọ̀ ìṣẹ́jú kan ìjẹta ni mo ṣe sọ wípé àwọn fẹ́ẹ́ fi sọ pé àpò ní ìdìkíní kan àpẹ́kà kan tí ìfẹ́ kórìí bẹ̀ kì bẹ̀ bí jẹ́ ká máa wẹnu lẹ̀ ká máa wẹnu ọkọ àṣẹ gbogbo nǹkan tí àṣẹ ẹlòmíì dùn. ó máa mú blood pressure ó máa tó ní stroke ó máa tó ní stroke ẹ jẹ́ ká máa fún ní gbàgbọ́sí every day nígbà tó mú wa ṣe ẹni tí ò yẹ ká ṣẹ̀ ó mú wa mú ẹni tí ò yẹ ká sọ̀rọ̀ sí ó mú wa ṣẹlẹ̀ níwájú mi yìí. Lúkọ ní tèmi tí ẹ ti bẹ́ẹ̀ látẹ̀ni lọ o. Ọjọ́ ìgbàláì, ọlọ́run ẹ̀rí ń gbá gbogbo ọ̀gọ̀ tá ti sọ láti bẹ̀rẹ̀ tá a sọ sí bàbá tá a sọ sí Sunday Igboho. Orí àtàwọn ọmọ ẹ̀yọ́ máa lọ tó yà bí amọ̀ ní gbogbo wa ní bíbà. Àwùjọ àfọ̀gbọ́n. Láti ṣe pọ̀ náà láti ṣe àwọn tó ṣílẹ̀ kan ọjọ́ ni. Lúkọ ní tèmi tí ẹ ti bẹ́ẹ̀ tí ẹ ti bá gbogbo ẹ̀ ní àwọn sáǹpù ẹ̀ lágbára náà. Ẹ ti wọ́n ti di ṣẹ́yìn ọdún yìí lọ sópin. Títí ní ti bá yín. Gbogbo àwọn tẹ jẹ́ ká ṣẹ̀, gbogbo àwọn tẹ jẹ́ ká sọ̀rọ̀ sí, gbogbo ọ̀gọ̀ tá ti sọ sí wọn. Ó ní ló máa jà sí láṣẹ kan náà láṣẹ tàwọn tó ṣílẹ̀ kan ọjọ́ ni. Sọ́rí dúpọ̀ ní tèmi tí ẹ ti bẹ́ẹ̀ náà wà láì ọlọ́wọ̀ ẹ̀rí wà nítorí orí pé òun gbọ́ kí ilẹ̀ Yorùbá ń gbé àwa ó wá kó sí wa láàrin ó wá sọ̀rọ̀ ó wá gbé wà wá mọ́ra ọlọ́wọ̀ kò dẹ́kun òun tó máa gbẹ̀yànjú wà láì kódà nítorí òun gbẹ́lẹ̀ Yorùbá tó ń gbẹ wá tó jẹ́ pé àwọn wá transparent nípa àwọn ẹ̀tọ́ máa ṣe òtítọ́ pẹ̀lú wa ìwọ wá wọlé sí wa lára ó jẹ́ ká sọ̀rọ̀ sí ẹjọ́ yẹ ká sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n gbogbo tó wà nínú bábà ti kùrẹ́ ó ti tẹ́tì láti nìlọ. àwọn ẹlẹ́dẹ̀ ìkúnlẹ̀ ilẹ̀ Yorùbá ó ti pọ̀ ìfẹ́ àwọn ẹlẹ́dẹ̀ ogun tó bẹ nílẹ̀ Yorùbá pátápátá ó ti kọ̀yìn sí ẹ. àwọn ẹlẹ́dẹ̀ tó bẹ nílẹ̀ Yorùbá tó pamọ́ ní tirẹ̀ ó ti kọ̀yìn sí ẹ. àwùjọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n mọ̀ díẹ̀ kékeré la ṣe fún ẹ o wà ní ṣọ́ọ̀kì kan tó ìtò parí tiẹ̀ bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀ kò yí padà àṣẹ òun kùn ẹlúmọ́mì mẹ́jẹ má bínú à ń gbọ́ yín. Ok, yes, Seoyekoribe. Mo kí gbogbo àwọn tó ti pè ó, tó lè fi kí wọ́n ní. Afẹ́fẹ́ all over the world lórí ọ̀rọ̀ Yorùbá nation mo bẹ̀ yín. Mo fi Elédùmarè tó ní ayé àtọ̀run mo tó fi bẹ̀ yín. Mo fi ẹlẹ́dàá yín mo fi bẹ̀ yín. Mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín, ọkọ yín, gbogbo ìran yín mo fi bẹ̀ yín. Ẹ dákun ẹ ṣàforíjì fún mi o. Ẹ ṣàforíjì fún gbogbo wa níṣẹ́ yìí o. Ẹ ṣàforíjì fún gbogbo wa ní orí ìkànnì yìí o. Ojú ti ṣí o. Àti wá rí wípé dájúdájú wípé no èlé tó wà wájú wa yìí ló wá ka tányányá tó bá ní kàdóbí tó ká kankan lójú èèyàn yányá èyí gangan ni o èyí gangan ni ẹ má bínú o mo bẹ̀bẹ̀ o mi ò ṣakọ o ẹ dákun bàbá Akintoye bá play voice note tí wọ́n ń sìn tí gbogbo á máa gbọ́.
bàbá sọ̀rọ̀ nípa rally ẹ̀ máa fi tẹ́ra wa gbọ́ ẹ organize rally o ẹ sọ fún mi jẹ́ kí n mọ̀ o kí n polongo ẹ sọ fún mi ike kíkẹ́ ní gbá yẹ tèmi o ike kíkẹ́ ní sẹ́yẹ tiwa lórí kan ní o Yorùbá nation gbọ́dọ̀ kú o Yorùbá nation gbọ́dọ̀ dá ìdáná o iná Yorùbá nation àwọn ọmọ ẹgbó agbára Ọlọ́run bílábílábílábílá àdúgbò ju àtẹ̀yìn wa lọ ní àṣẹ ti Elédùmarè ní àṣẹ ti bàbá ní àṣẹ ti ọmọ ní àṣẹ ti ẹ̀mí mímọ́ ẹ dákun ẹ bá wa gan nẹ́sì rálì ẹ jẹ́ ká gbé rálì jáde o ẹ jẹ́ ká máa ṣe rálì wa o ẹ jẹ́ ká máa ṣe ẹ má tiẹ̀ tọ́pẹ́ ẹni dúpẹ́ ti ṣe kíní kan àṣẹ dúpẹ́ irrelevant nínú ayé o dúpẹ́ irrelevant ní o mo bẹ̀ wá gbogbo ẹ̀yin tó bá mọ ibi tí gbogbo àwọn tẹ̀ wọ́n ojú wọn yìí wà ìjìyà tó bá tọ́ kẹ́ fi jẹ wọ́n ìjìyà tó bá tọ́ kẹ́ fi jẹ wọ́n dábì mi mò ń gbọ́ yín sà ẹ má bínú. ibi tẹ́ ẹ rìn sí kó lè rìn síbẹ̀ bàtà tẹ́ ẹ wò kó lè wá àmọ́ ó ti kílì àbáyé o àṣẹ bó ṣe máa ń gbé Sunday bàbá àwọn olóyè Sunday Igboho máa ń gbé sí aṣọ gàdàgbàgàdàgbà aṣọ òun òkú dúpẹ́ àṣẹ bó ṣe máa ń gbé bàbá wa Akintoye bó ṣe máa ń gbé sí aṣọ ìgbáyà àṣẹ yẹn ló ń bu dúpẹ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ mọ́ èyí lè tún kílíà sí wa lẹ́ni o gbogbogbò ló kílíà sí lẹ́ni o dúpẹ́ fúnra rẹ̀ lọ́fẹ̀ẹ́ náà rẹ̀ sọ wípé káwọn máa gbé Sunday bàbá Sunday Igboho ẹ má bínú o kò tí ì mọ mi lẹ́nu ni ọjọ́ mọ mi lẹ́nu kò bá yá o mọ̀ bínú sí mi dúpẹ́ fúnra ara rẹ̀ ló sọ wípé ọ̀dà kan máa gbé fọ́tò sí aṣọ wọn máa rò pé wọ́n ń kàmpé fún ẹni tó wà láṣọ ni olóṣèlú náà máa pè é wípé kò dáa àwọn ọmọ Yorùbá ń tọ́ náà èèyàn gidi lárògbò ń sọ̀rọ̀ ọlọ́pọlọ pípẹ́ lárògbò ń sọ̀rọ̀ ńgbà náà tí gbogbo á ní àwòtọ́ ni àṣedúpẹ́ àṣòwò bẹ́ẹ̀ ni 2 hours later ṣedúpẹ́ ní pé ká máa gbé Sunday bàbá Sunday Igboho sáṣọ àti bàbá Akintoye sáṣọ 2 hours later làbá rí dúpẹ́ lánàá aṣọ 2 hours later la rí dúpẹ́ tán gbé sínú aṣọ dúpẹ́ lórí pé ká máa gbé sí ká máa gbé bàbá Sunday sí bánà ká máa gbé bàbá olóyè sí bánà mọ́ wípé kò dáa pé orí olókùn nìkan ti tó 2 hours later làbá bá dúpẹ́ nínú bánà o 2 hours later làbá dúpẹ́ nínú aṣọ o ìyàlẹ́nu ló jẹ́ o dúpẹ́ ló tó sọ fún wa wípé wọn àbúdọ̀ máa ṣe rálì wípé rálì ò dáa ìjẹ́rin ó ìfọ́ màá tún pílẹ̀ rẹ̀ fún akíkó gbogbo afẹ́fẹ́ ara wa gbọ́ wípé wọ́n lọ ń pariwo Yorùbá nation náà níta gbangba wọ́n ṣe gàtìgàtì níta gbangba Yorùbá nation ìwọlẹ̀ tó pariwo náà campaign wọlé tó campaign nígbà tá a ti gba Yorùbá nation tí wọ́n fẹ́ gba Yorùbá nation lẹ́ẹ̀mejì ni campaign wọlé tó campaign nígbà tí Yorùbá nation ti dé ọwọ́ òun campaign wọlé tó campaign níwájú Yorùbá nation níwájú United Nations 2 hours later labadi ti dúpẹ́ kó gbogbo àwọn èèyàn sí ìta o pé kó máa campaign lò ó ẹ̀rí tó kọjá agbára bá tí Ọlọ́run ṣàforíjì fún wa dúpẹ́ lórí pé gbogbo owó wa ní bàbá Akintoye àti olóyè Sunday Igboho gbogbo owó wa ní owó ọmọ Yorùbá ní bàbá Akintoye ti gbà tán o 2 hours later ìdúpẹ́ ní kọ́ bẹ̀rẹ̀ sí gbowó o wọ́n gbọ́ ojoojúmọ́ ní kọ́ máa gbowó ojoojúmọ́ ó ti ń lọ bí 5 months ní ìsín o oṣù karùn-ún nìkan tó bẹ̀rẹ̀ sí gbowó lójoojúmọ́ ayé náà fi gbowó lójoojúmọ́ hello ẹ̀dẹ̀ o gbogbo dídúpẹ́ ní kọ́ máa ṣe nínú Yorùbá nation tó ń condemn ó ní bàbá Akintoye gbogbo tó ń gbà òun ṣàkáǹtì àtìgbà tí dúpẹ́ ti ń gbowó òmìnira láti oṣù márùn-ún dúpẹ́ ò tí ì ṣàkáǹtì ẹ̀yọ̀ kan o dúpẹ́ ò tí ì rí àkáǹtì ẹ̀yọ̀ kan ṣe fún ọmọ Yorùbá o bàbá Akintoye ò má tí ì gbowó nínú oṣù kan fúnra ní orí ìkànnì sí wọ́n máa fún ní gbàgbọ́ a máa mú blood pressure wọ́n máa ní kọ́ máa tó ní stroke wọ́n máa tó ní stroke ẹ jẹ́ ká máa fún ní gbàgbọ́ sí every day nígbà wọ́n mú wa ṣe ẹni tí ò yẹ ká ṣẹ̀ wọ́n mú wa mú ẹni tí ò yẹ ká sọ̀rọ̀ sí wọ́n mú wa ṣe ẹlẹ́ níwájú mi yìí. nítorí tí ìdí tí ẹ ti bẹ́ẹ̀ látẹ̀lí lọ o ọjọ́ ìtẹ̀lá ọlọ́run ẹ̀rí ń gbọ́ gbogbo ọ̀gọ̀ tá ti sọ láti bẹ̀rẹ̀ tá a sọ sí bàbá tá a sọ sí Sunday Igboho ó ní àtàwọn ọmọ ẹ̀yọ́ máa lọ tó yà bí amọ̀ ní gbogbo wa ní bíbà àwùjọ àfọ̀gbọ́n láti ṣe pọ̀npọ̀ láti ṣe àwọn tó ṣílẹ̀ pọ̀njọ́ ni dúpọ̀ ní tìrì tí ẹ ti bẹ́ gbogbo ẹ̀ ní àwọn sápò ẹ̀ lágbára náà ẹ ti kú títí ṣẹlẹ̀ ọdún yìí lọ sópin títí ní ti bá yín gbogbo àwọn tẹ́jẹ́ ká ṣẹ̀ gbogbo àwọn tẹ́jẹ́ ká sọ̀rọ̀ sí gbogbo ọ̀gọ̀ tá ti sọ sí wọn ó ní yín ló máa jà sí láṣẹ sọ náà láṣẹ àwọn tó ṣílẹ̀ pọ̀njọ́ ni sọ́ni dúpọ̀ ní tìrì tí ẹ ti bẹ́ẹ̀ náà wà láì ọlọ́wọ̀ ẹ̀rí wà nítorí ọdún pé òun gbọ́ kí ilẹ̀ Yorùbá ń gbé àwa òun á kó sí wa láàrin òun á sọ̀rọ̀ òun á gbé wà wà mọ́ra ọlọ́wọ̀ kò dẹ́kun gbẹ̀ nǹkan máa gbẹ̀yàn ju wà láì kódà nítorí òun gbẹ̀lẹ̀ Yorùbá tó ń gbẹ wá tó jẹ́ pé àwọn watch experience nípa àwọn ẹ̀tọ́ máa ṣe òtítọ́ pẹ̀lú wa ìwọ wá wọlé sí wa lára ó jẹ́ ká sọ̀rọ̀ sí ẹni tí ó yẹ ká sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n gbogbo tó wà nínú báyìí àti kùrẹ́ ó ti dé sí i láti nìlọ. àwọn ẹlẹ́yìn bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ó ti pọ̀ ní àwọn ẹlẹ́yìn ogun tó bẹ nílẹ̀ Yorùbá pátápátá ó ti kọ̀yìn sí ẹ. àṣẹ àwọn ẹlẹ́yìn tó bẹ nílẹ̀ Yorùbá tó pamọ́ ní tirẹ̀ ó ti kọ̀yìn sí ẹ. àwùjọ àfọwọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n mọ̀ díẹ̀ kékeré la ṣe fún ẹ wà ní ṣọ́ọ̀kì kan tó ìtò parí tiẹ̀ bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà fún àṣẹ òun kùn ẹnu mọ́ mi mẹ́tẹ̀ẹ́ má bínú à ń gbọ́ yín. ok jẹ́sí ẹ̀sẹ̀ ẹ̀kọ́ níbẹ̀.
afẹ́fẹ́ all over the world lórí ọ̀rọ̀ Yorùbá nation mo bẹ̀ yín, mo fi Elédùmarè tó ní ayé àtọ̀run mo tó fi bẹ̀ yín, mo fi ẹlẹ́dàá yín mo fi bẹ̀ yín, mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín ọkọ yín gbogbo ìran yín mo fi bẹ̀ yín, ẹ dákun ẹ ṣàforíjì fún mi o, ẹ ṣàforíjì fún gbogbo wa níṣẹ́ yìí o, ẹ ṣàforíjì fún gbogbo wa ní orí ìkànnì yìí o, ojú ti ṣí o, àti wá rí wípé dájúdájú wípé no èlé tó wà wájú wa yìí ló wá ka tán yẹn tó bá ní kàdófin tó ká tán lójú èèyàn yẹn èyí gangan ni o, èyí gangan ni ẹ má bínú o mo bẹ̀bẹ̀ o mi ò ṣakọ o ẹ dákun bàbá Akintoye bá play voice note tí wọ́n ń sìn tí gbogbo wa máa gbọ́ bàbá sọ̀rọ̀ nípa rally ẹ máa fi tẹ́ra wa gbọ́ ẹ organize rally o ẹ sọ fún mi jẹ́ kí n mọ̀ o kí n polongo ẹ sọ fún mi igbe kíké nígbà yẹ tèmi o igbe kíké níṣẹ́ yẹ tiwa lórí kan ní o Yorùbá nation gbọ́dọ̀ kú o Yorùbá nation gbọ́dọ̀ jáde náà o iná Yorùbá nation àwọn máa jó agbára Ọlọ́run bílábílábílábílá àtúndó ju àtẹ̀yìn wa lọ ní àṣẹ ti Elédùmarè ní àṣẹ ti bàbá ní àṣẹ ti ọmọ ní àṣẹ ti ẹ̀mí mímọ́ ẹ dákun ẹ bá organize rally ẹ jẹ́ ká gbé rally jáde o ẹ jẹ́ ká máa ṣe rally wa o ẹ jẹ́ ká máa ṣe ẹ má tiẹ̀ sọ pé ẹni dúpẹ́ ti ṣe kíní kan àṣírí dúpẹ́ irrelevant nínú ayé o dúpẹ́ irrelevant ní o mo bẹ̀ wá gbogbo ẹ̀yin tó bá mọ ibi tí gbogbo àwọn tẹ̀wọ̀n ojú wọn yìí wà ìjìyà tó bá tọ́ kẹ́ fi jẹ wọ́n ìjìyà tó bá tọ́ kẹ́ fi jẹ wọ́n dábì mi mò ń gbọ́ yín sà ẹ má bínú. òun gbórílẹ̀-èdè bàbá wa ló ń gbẹ wá àwa dẹ̀ láì òtítọ́ àwa. mo kí gbogbo àwọn tó ti gbé. àmú blood pressure ó máa tó ní stroke ó máa tó ní stroke ẹ jẹ́ ká máa fún ní gbàgbọ́sí every day nígbà tó fún wa ṣe ẹni tí ò yẹ ká ṣẹ̀ ó mú wa fún ẹni tí ò yẹ ká sọ̀rọ̀ sí ó yẹ kó àbọ̀ ó mú wa ṣe ẹlẹ́ níwájú mi yìí. nítorí tèmi tí ẹ ti bẹ́ẹ̀ látẹ̀lí lọ o ọlọ́run ẹ̀rín gbọ́ gbogbo ọ̀rọ̀ tá ti sọ láti bẹ̀rẹ̀ tá a sọ sí bàbá tá a sọ sí Sunday Igboho orí àtàwọn ọmọ ẹ̀yọ́ balọ̀ torí abiyamọ ni gbogbo wa níbí bàbá láti ṣe pọ̀ náà láti ṣe àwọn tó ṣílẹ̀ kan jó ìrìn dúpọ̀ ní tèmi tí ẹ ti bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ní àwọn sáàpù ẹ̀ lágbára náà ẹ ti ní títí sọ́yìn ọdún yìí lọ sópin títí ní ti bá ní gbogbo àwọn tẹ jẹ́ ká ṣẹ̀ gbogbo àwọn tẹ jẹ́ ká sọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ tá ti sọ sí wọn ó ní ló máa dà sí láti ṣe pọ̀ náà láti ṣe àwọn tó ṣílẹ̀ kan jó ìrìn sọ́yìn dúpọ̀ ní tèmi tí ẹ ti bẹ́ẹ̀ náà wàlẹ́ ọlọ́wọ̀ ẹ̀ nípa nítorí orí pé òun gbọ́ kí ilẹ̀ Yorùbá ń gbé àwa òun wá kó sí wa láàrin òun wá sọ̀rọ̀ òun wá gbé wà wá mọ́ra ọlọ́wọ̀ kò dẹ́pọ̀ ń gbẹ tó máa gbẹ̀yànjú wà láàrin kódà nítorí òun gbẹlẹ̀ Yorùbá tó ń gbẹ wá tó jẹ́ pé àwọn wá transparent ẹgbẹ́ àwọn ẹ̀ tó máa ṣe òtítọ́ pẹ̀lú wa ìwọ wá wọlé sí wa lára ó jẹ́ ká sọ̀rọ̀ sí ẹni tí ó yẹ ká sọ̀rọ̀ sí gbogbo tó wà nínú báyìí àti kùrẹ́ ó ti jẹ́ tiẹ̀ láti nìlọ. àwọn ẹlẹ́dẹ̀ ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá ó ti pọ̀ ìpínlẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ ogun tó gbẹ ní. ara ń tójú wa rí lè nílẹ̀ rí ẹ ẹ jẹ́ wọ́n play voice kan tí mo tún ṣabalábá pàdé lénìí tí mo sì ń ròyẹ pé ìyẹn gangan ní máa pò papọ̀ lénìí láì mà pé Ọlọ́run ọba mi ń bẹ lórí iṣẹ́ ọba àdìtú ọba tí ń múni láì léni wáò ẹ̀rù rẹ tó bá o Ọlọ́run kìkìdá ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ láti ti kọ́ ṣe ẹgbọ́ Dúpẹ́ Onítìrí lára program tó ṣe lọ́dọ̀ Seoyekoribe. ṣe program táwọn tí bàbá ti ṣe program ẹyẹ wá sí ibẹ̀ mọ́ gbàtẹ́tẹ́ ní rọ́ọ̀nì kí ló dé tẹ̀ wá síbẹ̀ tẹ̀ wá kọ́kọ́ mẹ̀ pé rọ́ọ̀nì ẹ má wá sí ibẹ̀ wọ́n lè tẹ́lẹ̀ ní ẹ lọ fọ́ọ̀mù tí mi ràn yín náà. màmá wà lórí ìkànnì ẹ̀jẹ̀ ká jẹun màmá ní my God. ọmọ ìjọ ẹ̀kọ́ tí wọ́n. tí ẹ bá rí nǹkan kan ṣe ẹ dákẹ́ náà ẹ lọ bá nǹkan tó ṣàní nǹkan kan tẹ̀ ṣe ní Yorùbá nation tó bẹ̀rẹ̀ tó ṣàní nǹkan tẹ̀ ṣe ẹ lọ bá nǹkan ṣe ẹ má cross rárá ẹ má cross over ẹ dúró sórí ilé òní tí ẹ jẹ́ káwa wà ní tiwa kí ló kọ́ ni láti máa polongo gbẹ́rọ́ ni rọ́ọ̀nì ta ló pè yìí káàdì ìdàbí onídàá ti kúrò kan fẹ́ẹ́ níbọ̀dì o láíláí Ọlọ́run ọba mi o ẹ tí wọn Ọlọ́run ọ̀rọ̀ ò lè jẹ ẹ ó máa tíra ẹ̀ ó máa tẹ́ ó máa parun bẹ́ẹ̀ ni nǹkan tí ò yẹ yín nǹkan tẹ́ ẹ̀ mọ́ ń pẹ́ ẹ máa sọ̀sọ́kúsọ ọpọlọ yóò lè gbé ẹrù ọmọdé lẹ́gbẹ̀ẹ́ ni ẹrù kékeré lẹ́gbẹ̀ẹ́ ni torí ẹ̀kọ́ bọ́ síta ẹ̀ka Yorùbá nation ẹ̀ wọ t-shirt polo shirt ẹ̀dẹ́ fìlà ẹ̀gbẹ́ flag dání ẹrù pé bẹ́ẹ̀ yẹn ni kábíyèsí Ọlọ́run ọba mi o onídàájú proof kan fẹ́ anybody ibi tí wọ́n ti máa mọ̀ pé ẹ̀ lè process ẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ sí gbégbé káàkiri wọ́n ló ti fáwọn ní lẹ́tà wọ́n ló ti sọ in fact nǹkan tí mo ti ṣe mo gbé jáde báyìí
ó gbé jáde line by line mo document ẹ̀ wọ́n á tà náà brother mi tún translate sí Yorùbá wọ́n tún kà á níbo níbẹ̀ ni mo sọ pé àmúgbà lẹ́tà ò láti ọ̀dọ̀ gba lẹ́tà mú kíni. ṣé ọdún báyìí kó dìnnà ọ̀rọ̀ ẹ̀ pé òun gba lẹ́tà àṣírí ṣe pọ̀ tó máa tú àwọn bàbá wa ní tójú bá farabalẹ̀ àrímú àṣírí ṣe pọ̀ tó máa tú ọ̀rọ̀ ṣe pọ̀ tí àwọn Dúpẹ́ Onítìrí tó ṣe nínú òkùnkùn tọ́ba mi òkè sì máa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ sì ń bẹ láàrin Dúpẹ́ Onítìrí àti Ayọ̀ Brown torí Ayọ̀ Brown ló sọ ń jọ àná tó polóyè Ìgbòho pé òun fẹ́ kó yẹra fún bàbá Akíntóyè ọ̀rọ̀ sì ń bọ̀ ọ̀rọ̀ ò tí ì dé bójú bá farabalẹ̀ àrímù ni mo fi kí bàbá Akíntóyè pé congratulation bàbá tí ò jalè at age of 44 years bàbá became a senator at age of 44 years ẹ lọ wádìí ẹ̀ dáadáa kẹ́ ìwò kẹ́ ìgbọ́n wò bàbá lórí ọ̀fẹ́ nígbà táwọn mídíà tẹ̀ lọ sí Kútọ́nù bàbá ní nígbà táwọn wà ní senate wọ́n rán wọn lọ sí ìlú kan ní Asia country ogun jà mẹ́ bàbá ló kówó dání ọwọ́ bàbá lówó wà bí wọ́n ṣe máa náwó bàbá ló máa ń pa ẹ̀ wọ́n dé júwìtì lẹ́ni tó pè wọ́n ní pé ká máa wà mọ́ pé ogun yẹn le pé òun ò lè guarantee security wọn náà bá padà wálé bàbá ní ọ̀hún tìgbà tó ń kówó yẹ padà sínú adápadà sínú àkáǹtì senate ó láwọn tẹ́jọ lọ́ngbà yẹn lọ́hún jà bìdàbìdàbìdà ó ní sẹ́nitọ̀ kan tó wá láti Ogun State ní mọ́ Bánjí kò ní gbà ń tó fẹ́ ṣe yẹ pé kò tiẹ̀ ń fẹ́ kéèrà ó ní orúkọ òun lásán that is age of 44 years owó tó tó yàn di ọlọ́rọ̀ owó tó jẹ́ kí bàbá máa rìn lẹ́nìkan ní ó ti ní owó tipẹ́tipẹ́ àìmọye àwọn tá a pè ní bílíọ̀nìà lé ní tírílíọ̀nìà lé ní tó jẹ́ pé owó tó yẹ kára àlò ó fi ṣoríire náà kó dáadáa kó sàpàrà wọn bàbá reviews bàbá yìí náà máa ń fàbùkù kan at age of 88 years ó gba 6 trillion kí ni bàbá fẹ́ fi ṣe Ìgbòho gba 70 million Ìgbòho ò kéré nínú ayé owó 70 million lójú akú ìṣẹ́ bí irú àwa yìí ló ti níyì lójú Ìgbòho 70 million ìṣòwò Ìgbòho is not a millionaire multi-billionaire ní Ìgbòho ọmọ Adéyẹmọ ọmọ Aládìgún owó bàbá dámì multi-billionaire ṣé ènìyàn wá jáde síta torí pé òun ò fẹ́ kápá ìran òun mọ́ wọ́n dẹ̀ sọ di ibi mọ́ wọn lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ sí ń dẹ trap oríṣiríṣi kí olóyè Ìgbòho kó gbẹ́sẹ̀ kan sí Nàìjíríà kó gbẹ́sẹ̀ kan sí Kútọ́nù gbogbo irọ́ tẹ́ ẹ pa gbogbo ọbẹ̀ tẹ́ ẹ sè nínú òkùnkùn ní gbígbóná ló máa dàjọ́ yín lára ọmọ Yorùbá àtàtà bójú bá farabalẹ̀ àárẹ̀mú ẹ gbọ́ mi bí bójú bá farabalẹ̀ àárẹ̀mú ohun tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ni wípé nígbà tá a wà nílé ìwé wọ́n máa pe kíníkan ní characteristic of leadership àwọn ohun àmúyẹ tá a lè fi mọ̀yàn ní olórí ohun àmúyẹ tá a lè fi mọ̀yàn ní aṣíwájú gbẹ́dọ̀ sọ́ra rẹ̀ bí ààtàn èyí tí bàbá Akíntóyè ṣe Ọmọlúkà lè jẹ́rìí sí Òmẹ́yọ lè jẹ́rìí sí Masbi lè jẹ́rìí sí Lédíkè lè jẹ́rìí sí Ọmọlúkà lè jẹ́rìí sí Ọmọọba Abíọ́dún Yorùbá ló wù mí Ìbíyẹmí ó lè jẹ́rìí sí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ home based media tá a lọ bá bàbá ń gbà yẹn lọ́hùn Pásítọ̀ Agbọ́lá lè jẹ́rìí sí àwọn adarúkọ wọn adarúkọ lórí Seoyekoribe bàbá ní ọmọ mi náà ni ọmọ mi ní gbogbo yín I will not use my mouth to curse any one of you Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní yóò lọ́mọ mi náà ní gbogbo yín bàbá pa ìtàn kan jọ yẹ mi ò tí ì ní sọ ìtàn yẹn náà lénìí torí tójú bá farabalẹ̀ àárẹ̀mú adúlọ́dọ̀ olóyè Ìgbòho wa sọ̀rọ̀ débẹ̀ Ọmọlúkà ṣe fídíò yẹn ní ìjọ yẹn ó ló máa jù síta mo ní kó máa jù síta pé mi ohun tó lóye sọ bẹ́ẹ̀ kò tẹ́ mi lọ́rùn kò dùn mọ́ mi inú Ọmọlúkà ni that is what we need olóyè ní à ń búra wa lẹ́ni lágbájá gbowó tàmẹ̀dù ṣe kíní kan níbi kò ohun tá a rí tá à ń sọ ó ní ìyẹ́kọ́ ló máa gba orílẹ̀-èdè wa fún wa ẹ jẹ́ á lo ìfẹ́ ká lè bọ́ kò nínú ìgbèkùn tá a wà yìí
mo wá dárúkọ nìkan olóyè lóhùn òbẹ́nikẹ́ni jà ó ní ẹ jẹ́ kan máa bú mi kí n tó wọnú Yorùbá nation mo ti mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ and I prepare for it. That is a leader. That is a leader. A leader tí ò fìgbà kan kọ́ sọmọ àwọn tó ń tẹ̀lé lẹ́yìn àádọ́ àwọn ṣe tó dáa o wọn ò ṣe ń tó dáa o èmi àti olóyè Ìgbòho sọ̀rọ̀ lọ ní ọjọ́ kan àjùmọ̀jọ́ kò sẹ́gbẹ́ wọn mo wá ní Sunday Òkútọ́nu ó ní bàbá Èkìtì mi nìyẹn ó wá bú sẹ́rìn mo wá ní ẹ̀dẹ̀ dá mi lóhùn ó ní ṣé òun ò ṣe Sunday Òkútọ́nu ṣebí ìlú mi ní Ìgbòho mo ní bẹ́ẹ̀ ni òun dẹ̀ gbé ní Kútọ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá pè mí Sunday Òkútọ́nu orúkọ náà ni mo wá ní tó máa ń bí wa nínú sínú ní bàbá Èkìtì aláàlílò ìjà àwọn ọ̀tá wa ló yẹ ká bá jà. That is a leader, quality leader that we need. ṣé trouble máa ń wà kó má lò lórí ni. Let me tell you one thing today. ẹni bá jà pé mo fẹ́ di olórí bí Dúpẹ́ Onítìrí ṣe ń ṣe ẹni dáàdì tó gbé kalẹ̀ dáàdì ẹlẹ́ni mẹ́jọ tó ń gbé akoto làwọn máa ń pè lẹ́kìtì ń bí báyìí tó gbé kalẹ̀ ìṣódà Dúpẹ́ Onítìrí ó pòǹgbẹ láti jẹ́ olórí ẹni tọ́lọ́run ò fi hàn tó fẹ́ fi ra ìhàn ni. àwa là ń pe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ní leader. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òpèrà rẹ̀ ní leader. ṣé ọ̀sẹ̀ tó kọjá ni mo sọ ni nígbà táwọn àti bàbá jọ wà tájọ́ sọ̀rọ̀ papọ̀ ó ní tó bá gba orílẹ̀-èdè Yorùbá lénìí ẹ má fún mi ní post kankan. ó tún gbé ara rẹ̀ rí ní ọjọ́ yìí ó ní àní mo fẹ́ kórúkọ mi ó wà nínú ìwé ìtàn pé ọmọkùnrin kan wáyé à ń pè ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó lọ́wọ́ ó nípa nínú gbígba òmìnira ilẹ̀ Yorùbá. That is a leader. Bàbá Akintoye bàbá òpòǹgbẹ to become a leader. Bàbá Bánjí ọmọ ọba ní Adó Èwí Òtù. Akintoye did not eager to become a leader in Yoruba land. No. Wọ́n pè bàbá ni you can do it. We have checked your record. Come and do it. And Baba said that this is opportunity to serve my people, to serve my children. Baba gbà á. Kì í ṣe bàbá ló gbéra rẹ̀ kalẹ̀ as a leader. Bí Dúpẹ́ Onítìrí ṣe ṣe. That is why you did not see a quality leadership in Dúpẹ́ Onítìrí. That is why tẹ́ẹ̀bí rí pé gbogbo tí Dúpẹ́ Onítìrí ṣe àgàbàgebè fake. Ojú Dúpẹ́ Onítìrí fake ni. Gbogbo ọ̀rọ̀ tí Dúpẹ́ Onítìrí bá sọ fake ni. Mo sọ fún wọn gbà yẹn lọ́hùn. Ṣebí òmìnira lẹ́lẹ́ ń jà fún wọn níbẹ̀ ni. Ṣebí àwọn tẹ́wà nílẹ̀ lẹ́fẹ́ gbà kó nínú ìpọ́njú wọn níbẹ̀ ni. Why are you bribing me? Wọ́n ní kì í ṣe bribe just to appreciate what you are doing. This is not to appreciate. Ẹ fẹ́ fún mi ní 20 million. Ẹ jọ̀ọ́. Quality wo la rí lára Dúpẹ́ Onítìrí tó lè mú wa pè ní olórí tá a lè sọ pé a máa tẹ̀lé lẹ́yìn tó jẹ́ pé kó má gbọ́ kankan báyà jáde síta a máa ṣépè ní nínú tí mo ń gbà yìí tẹ́ bá rí èpè tó ń ṣẹ́ tẹ́ bá tún dárúkọ mi tẹ́ bá tún ṣe gbá tẹ́ bá tún ṣe kókó bábà ṣàsùn èpè yẹn pọ̀ ló ń bu èpè yẹn lójú dọ́sìnì lójú pálí ló ń bu èpè yẹn bí pẹ̀tẹ́ ènìyàn bá ń fi àkàrà àjẹkọ́. Ẹ ṣe bàbá mi Dúpẹ́ bọ́ra rẹ̀ bírèkì ni ló ń bu èpè yẹn bí pé. ṣe gbọ́ èpè nílà yìí ẹ jẹ́ kójú wa ó farabalẹ̀ gorí mú ká lè gbọ́ ohun gbogbo tó ti ṣe ní kọ̀kọ̀ láti fi bà ìrìn àjò yìí jẹ́. Ẹ gbọ́ ni wọ́n lẹ́ni tó bá dafá nù òun náà la máa fi kófà. Dúpẹ́ fẹ́ dafá wa nù nẹ́jẹ́ ká fi Dúpẹ́ Onítìrí kófà. Méjì ọmọ Yorùbá tí Dúpẹ́ Onítìrí ti tàn lọ sẹ́wọ̀n. Ẹ mọ̀ wọ́n ẹ jẹ́ kójú wọ́n farabalẹ̀ kórí mù. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ti ṣáko lọ this is opportunity for you
láti lè jẹ́ kí iye yín ṣí pé lóòótọ́ lódodo Dúpẹ́ Onítìrí ń tàn wá ní bí iye Ṣóyẹkóríbẹ̀ ṣe ṣí lénìí ẹ jẹ́ kí iye títí yín náà ṣí torí pé tójú bá fara balẹ̀ ààrẹ mu mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ and once again I congratulate my baba àgbáyé adalẹ́ bàbá mi àgbáyé adalẹ́ bàbá bá wa sọ̀rọ̀ débi kan bàbá fẹ́ ké mo wá ní bàbá ìwọ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní ṣépè fọmọ Yorùbá kankan wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní tó mi ojú yín bá ti kánlẹ̀ ẹ ó dèpè ó dàṣẹ ó dẹ̀gún nìyẹn bàbá dẹ̀ fọwọ́ nu omi yẹn pápápá thank you sir for being there for us àdúpẹ́ lọ́wọ́ yín bàbá mi. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.